iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé èsì àyẹ̀wò autopsy àti ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àjọ Ndlea làwọn ń retí láti gbé àbọ̀ ìwádìí àwọn jáde lórí ohun tó ṣekú pa Mohbad. Làjọ Ndlea bá fèsì pé kí iléeṣẹ́ ọlọ́pàá má wulẹ̀ dúró de àwọn torí pé àwọn ò mọ̀ nǹkan kan nípa ikú tó pa Mohbad o. Agbọ́n ń sẹ́ ìkàmọ̀dù ń sẹ́ ojú olóko sì rè kúlùbùkúlùbù. tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti jẹ́ kó di mímọ̀ pé àwọn sì ń retí èsì àyẹ̀wò autopsy tí wọ́n ṣe láti mọ ohun tó ṣekú pa gbajúgbajà olórin tàkasúfè tó dolóògbé Ìlérí Ọlọpaa tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad ẹni tó jáde láyé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ní ẹni ọdún 27 tí ìpapòdà rẹ̀ sì dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ èyí tó jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá wú òkú rẹ̀ jáde fún àyẹ̀wò. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ti ránṣẹ́ pé àwọn afurasí lórí ikú olórin náà láti lè tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣokùnfà ikú rẹ̀. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Èkó Ìdòwú Owónwà ní èsì àyẹ̀wò náà ni kò tíì jẹ́ kí àwọn ò gbé àbájáde ìwádìí náà jáde. Ọ̀gá ọlọ́pàá náà sọ pé lẹ́yìn tí àwọn gbé ìgbìmọ̀ kalẹ̀ lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ni àwọn wú òkú Mohbad síta tí àwọn sì gbé lọ fún àyẹ̀wò lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní gbogbo ohun tí wọ́n nílò fún àyẹ̀wò náà ni wọ́n ti fi ránṣẹ́ sílé ìwòsàn tí àwọn sì ń dúró de èsì rẹ̀ lọ́wọ́ báyìí. Ó ní bákan náà ni àwọn sì ń dúró de èsì láti ọ̀dọ̀ àjọ Ndlea lórí fọ́nrán kan tí ó jáde lórí ayélujára níbi tí olóògbé ti fẹ̀sùn kàn wọ́n lọ́dún 2022 pé wọ́n fún òun ní nǹkan mu. Kọmíṣánná wá jẹ́ kí ó di mímọ̀ pé dídúró de àwọn èsì náà ni yóò jẹ́ kí ìwádìí àwọn tí àwọn sì ń dúró de àti pé ìgbìmọ̀ ìwádìí ti fi ẹ̀rí sílẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún ìwádìí wọn. Ó ní bí àwọn ṣe ń dúró de èsì àyẹ̀wò autopsy àwọn sì tún ní àwọn èsì ìwádìí kan sílẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún ìwádìí àwọn. Ó wá jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá yóò gbé gbogbo ìgbésẹ̀ láti fìdí òtítọ́ múlẹ̀ nínú ìwádìí wọn. Àjọ Ndlea wá fèsì lórí ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá fi kàn wọ́n lórí ohun tó ṣekú pa Mohbad pé wọ́n fún un ní nǹkan mu lásìkò tí ó wà ní àhámọ́ wọn. Àjọ náà ní òun kò fìgbà kankan fi Mohbad sí àhámọ́ lásìkò tó wà láyé. Fọ́nrán fídíò kan tó wà lórí ayélujára ló ṣàfihàn Mohbad lórí ibùsùn nílé ìwòsàn níbi tó ti fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ Ndlea pé òun nìkan ni wọ́n fún ní nǹkan funfun mu èyí tó ní ó gba òdì lọ lára òun. Agbẹnusọ fún àjọ Ndlea Fẹ́mi Babáfẹ́mi nínú àtẹ̀jáde kan tó fi léde ṣàlàyé pé àjọ ọ̀hún kò fi ìgbà kankan mú Mohbad sí àhámọ́ dípò pé wọn yóò fún ní nǹkan mu. Ó ní àwọn náà gbọ́ nípa ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ lórí ayélujára pé Ìlérí Ọlọpaa tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad fẹ̀sùn kan àjọ Ndlea pé wọ́n ti òun mọ́lé lọ́jọ́ 24 oṣù kejì ọdún 2022 tí wọ́n sì fún òun ní nǹkan mu. Àmọ́ ní ìdáhùn sí ẹ̀sùn náà àwọn fẹ́ jẹ́ kó di mímọ̀ pé àwọn kò mú Mohbad rárá bẹ́ẹ̀ ni kò sún àtìmọ́lé Ndlea ní ọjọ́ tí wọ́n sọ tàbí èyíkéyìí ọjọ́ mìíràn ṣáájú tàbí lẹ́yìn àkókò náà. Ó ní kì í ṣe lọ́dọ̀ àwọn ni ó ti mu ohun tí ó ní òun mu. Babáfẹ́mi tún ṣàlàyé pé ọ̀rọ̀ kan tí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Ìdòwú Owónwà sọ pé àwọn ọlọ́pàá ń retí èsì láti ọ̀dọ̀ àjọ àwọn Ndlea lórí ìwádìí wọn láti mọ ohun tó ṣekú pa olórin náà pé àwọn kò tí ì fọhùn sí ìbéèrè ọlọ́pàá láti ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2023. Nínú àtẹ̀jáde kan tó jáde ní ọjọ́ 28 oṣù kẹsàn-án tí igbákejì alákòóso gbogbogbò fún ẹ̀ka narcotics ti àjọ Ndlea Josephine Obi buwọ́lù fún àwọn akọ̀ròyìn. Ndlea ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn kò mú Mohbad tàbí fi sí àtìmọ́lé débi pé àwọn yóò fún ní nǹkan mu. Babáfẹ́mi ṣàfikún pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè lọ́dọ̀ àwọn akọ̀ròyìn lórí ọ̀rọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé àwọn kò tí ì gbọ́ èsì kankan láti ọ̀dọ̀ Ndlea lórí fọ́nrán kan tí olóògbé ṣe tó ti fẹ̀sùn kàn wọ́n lórí ayélujára. Ó ní àwọn ti fèsì ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá láti ọjọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2023.